The person I'm seeing now is desperate. The person I'm seeing now does not care about humans' life. Doesn't care because he has to be a governor of the state. If you could do this to me, how would you rule your state? Láti rí bọ̀bọ́ yẹn ṣe gbá mi jọ yẹn. Àbúrò olówó ni wọ́n wọ̀ kí n ṣe Ọlọ́run. Kékeré ni abẹ́rẹ́ wálé kiri kì í ṣe mímí fẹ́ yìí. Ojú. Lẹ́yìn inú wẹ́sì yìí sọ. Agbẹjọ́rò tó lẹ́yìn ní báyìí. Èmi ò ń ṣe kankan nù gbogbo. Mo ní kó sún wọn, wọ́n ṣe ń lọ kọ́ lé come on, I must be the governor of the state and I will do anything. Ó ti affect the political career yín. Tí àbá tí ìṣiṣẹ́ wa dójú àmì, wọ́n màmá ní try náà ni. Ó fún ní 5 million naira. Bẹ́ẹ̀ ni mà. Ipe kó gbà kó má bí. Kó gba 5 million yẹn o. Mi ò gbọ́ owó kankan. Come on, give us this space. Where is he? Ole! Mo máa rí ìgbà ìpínlẹ̀ Àbújá, màá dárúkọ yín. Ẹ fẹ́ rán wa lẹ́wọ̀n nìyẹn sá. N kò lè fẹ́ rán èmi. Mo ní kí n tó wá kì í ni wípé a kó ọ̀rọ̀ èèyàn. Mo gbọ́. Lágbára Ọlọ́run àní rírú ẹ̀ mọ́. Àmì o. Ọlọ́run á ṣàánú wa. Ìwọ ti sọ bẹ́ẹ̀ yẹ ẹ̀ka. Kálẹ̀ yín rò pé ìjọba, àwọn àjọba la jókòó yìí. Ṣé torí mo jẹ́ afọ́jú? Ṣé torí pé mi ò ríran? Ó máa mọ nǹkan tó ń pè lé nìyàn. Tó bá jẹ́ wípé ẹni tó lajú ni, àrà tí wọ́n á ti fi dá òun ló lọ. Iṣẹ́ ìṣe ìtọ́jú lọ́rọ̀ rẹ̀ bí èèyàn bá gbọ́ndọ̀ lójó omi àtàsíni lójú àtàsíni lẹ́nu. Ẹ káàbọ̀, ẹ kú rìn, ẹ kú iṣẹ́ takuntakun. Mo tí mo rí i pé mi ò lè rí yín bí mo ṣe rí yín yẹn kí n dẹ̀ fojú pa yín rẹ́. O ò gbọ́dọ̀ gbà kí ọmọkùnrin kó bẹ́ẹ̀ ní àjọṣepọ̀ rárá. Ìyàwó yín kọ́. Ìyàwó wo? Mo ní òkúndókúndó mo ti bá wọn jẹ ní ọ̀rọ̀ ló fi lẹ́jọ́. Officer. Yes, sir. Who is this woman? Officer. Mo rò pé rántí òfin mi nílùú yìí. Ó yé mi púpọ̀. Ó ń ṣèyàn lásán o. Ọmọ tẹ́ ń wò yìí, ó ti dòrìṣà. Ìpínlẹ̀ mo wọlé bí ọlọ́run kan sọ ni. Ó jẹ́ pé ayé mi ti bàjẹ́ tó báyìí. Ayé ti rú. Bí mo wà yìí, mo gbé ayé mi ò. Ṣé ìwọ ní ẹjọ́ àwọn ọmọ mi lẹ́nu láti dá? Ìwọ tó rí díẹ̀ bí pẹ́pẹ́yẹ ilé. Ọ̀run alákejì nílé. Ọ̀run alákejì nílé. Nílùú tó lọ́ba tó níjó yìí, lábẹ́ àkóso mi, wọ́n máa ń pààyàn bí nípa ẹran bẹ́yìn. Nǹkan tó ń ba ẹ̀mí lẹ́rù ni wípé tí bàbá mi ò bá wọlé, owó ẹni mi ló máa já sí. Ọkọ mi ò ṣàṣetìrì. Àṣetì dẹ̀ sí fọmọ Ọlọ́run. Wo ojú mi dáadáa, sórí àwa táwa jókòó síbí báyìí, àwa gangan ni wọ́n ń pè ní àfọ̀bàjẹ́. Gbogbo agbára àti àṣẹ ọwọ́ wa yìí ló wà. Èmi Àyìnlá Aláwọ̀dé fúnra mi. Ìlú tó jẹ́ pé wọ́n ń rí mi jó wọ́n ń rí mi yọ̀ ni. Mo wá dẹni tó ń bọ́ síta tó ń lẹ́kùn. Ọ̀rẹ́ ìlú ní ẹni àbí ọ̀tá ìlú. Abáwá náà ní sọ̀rọ̀ ṣe ẹ bá ti máa dákẹ́ náà rèé. Kí lẹ̀ ń ṣe sọ̀rọ̀ wa? Lóòótọ́ gbogbo ala mọ̀ yìí pé
Máyọ̀kọ́ àti Fèyíṣará ọmọ yìí wọ́n ṣe wọléwọ̀de. ọlọ́lá jùlọ. ẹjọ́ mi kọ́ obìnrin àkọ́kọ́ ló rán wa. ìyàwó mi rún ẹ kó má dà lóru. lóhùn yìí kí n di gómìnà pínlẹ̀ yìí lọ́la. bẹ́ẹ̀ni. táwọ̀ tèmi yóò bá wá kájú ìlú nǹkan. àríkó ka náà ni. kí n ya lójú yín. ò ní yá. Máyọ̀kún dòrò mú mi oru ẹ mú mi inú bí mi ò fẹ́ rí mọ́. ọ̀tá ọlọ́run ní ẹni àbí ọ̀rẹ́ ọlọ́run. àjẹké lánàá ọmọkùnrin ni ta ni ò mọ̀ wípé àjẹ́ àná ló pọ̀ mọ́ jẹ tí ò bá jẹ́ bàbá mi ló pa bàbá mi máa mọ̀ nípa ẹ̀. lórúkọ ẹ. Kẹ́ntù ni. èmi á fẹ́ wọ torí kí ló bá yẹ. àní kí lórúkọ ẹ. Charles ò nílò mọ́ bá yín ṣiṣẹ́. If you cannot pronounce Charles, please call Cheli Bobo. ilé náà tí kẹ́sọ̀ ọ̀rọ̀ tẹ́ bó ṣe ń ṣe ní ibi ìwọ ọ̀bùn mi. Charles ọmọ Ìgbò ó ti dé láti ìgbà tó sì ti dé sínú ilé lọ̀gá ti ń yíwà padà sáwà. tó bá sọ pé o fẹ́ jẹ́ ìbàsùn kí ló ní iṣẹ́ tí mo ṣe tí mi lè tẹ̀bà fún ẹ má tẹ̀bà fún ìgbà tí ìjà lè wọ. sórí ẹ̀sùn mọ́gòrí lórúkọ àgọ̀rí ọ̀ àrẹ̀mú jùjù òun báyìí òun ló ń ṣe wú ẹ̀ báwọn ni. I'm telling you òun ló dé ká fún tó fi sọ pé ọ̀wọ̀n ẹ̀jẹ̀ kí ni ọmọ ọlọ́nà kan lọ. Shut up your mouth and get out of my room now. The both of you should get out now. Go. Yes. ṣọ́ọ̀tà. lóòótọ́ àti kékeré ni mo ti ní ìyá àti bàbá mọ̀ mi ò lórí ìyàn rárá. ẹ wá rí láti ìgbà tá a ti ń bá yín gbé tá a ti ń bá yín ṣiṣẹ́ tẹ̀ tí ń fún wa lówó mo fẹ́ má rí ẹ̀yìn bóyá boyfriend ni o àbọ̀kùnrin ni o rí kankan rí. kí ni mo fẹ́ fi ọkùnrin ṣe láyé. sórí Mr. Aládì ó sọ pé káwa méjèèjì kápá ẹ. kò lè pọ̀ mí nítorí orí mi ẹni tó bá dé ní sẹ̀pá àpamọ́ra. kí ló dé tó sọ̀rọ̀ báyẹn ní tí mo dẹ̀ tún bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ pé orí mi ò pè é. A cup of tea. I need a cup of tea. What's like the lemon? Oh, tea, a cup, tea. Go get it out of my room! Dábì kí lè sọ náà. Ṣé mo jọ́ ọmọ kékeré ní ìgbà mi? Nígbà tí màá wá sí náà, dábì máa fún oyún yín. Tí dábì máa fún oyún pé kọ́ ṣe kó ní báwọn. Ọwọ́ kankan ń ṣe pé kì í ṣe lé dábì lè pélé sí yín. Báwo ṣe máa délé sí yín? Ọmọ ọlọ́run wá ṣàkóso wa ní kó fi àyè. Ó fi ẹ̀ pẹ̀ ìjà. Lọ́nà ìbúkú yìí ti dá sí ẹ̀. Ó ń ṣe eré níbẹ̀. Ó yẹ ìlànà ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀. Wọ́n ti gbogbo ìgbésí ayé tó kún fún kíkú irọ́. Bẹ́ẹ̀ ti máa tọ́ ọ̀bọ̀ mi lápòrè. Tẹ́ ẹ máa kó gbogbo tèmi jíjẹ́ fún ẹ wá pé ẹ jẹ lótò ẹ ti bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run bàbá kábíyèsí rọ̀ yìí lóye tààrà ni. Àwọn iṣẹ́ tí mo bá ti ṣe owó tí mo bá pa mo fẹ́ máa tọ́jú ẹ̀ sọ́wọ́. Òṣèlú máa kó ẹ̀ síta. Èmi ọ̀tá dúró wàhálà òun ń tọ́jú owó ń tún wá lọ ṣe wàhálà tó ní báńkì torí mo fẹ́ gbowó mi ìwọ ò ti jẹ́ báńkì mi ìfẹ́ lò ó ọ̀sọ̀ pé yíyẹ ìṣọ́ ọ̀run bá ń tọ́jú. I love you. I love you, love you, love you. I love you. Wáyà mi. Kí bá wà pé kábíyèsí. Ẹ ti jẹ́ ọ̀pọ̀ ẹni sọ̀rọ̀. Ẹgbẹ́ tó jáde níbi tọ́gbọ́n ṣe sí náà. Àbíṣe yìí ẹ̀ náà fún. Ẹ̀rù ìfọ̀jú fún mi ní olè dágbére. Kò gba ẹ̀kọ́ àti tẹ̀. Ẹ̀yìn tó bá tó bẹ́ẹ̀ lórí wàhálà tiẹ̀ nínú bó o sì pé bẹ́ẹ̀ náà kó ló tún rí wàhálà tiẹ̀ nínú àmọ́ ẹni òwe bá jòwe ẹ̀ tí ọba lè fèsì ẹ̀rù ìjà ní bẹ́ẹ̀ni.